Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi ò jẹ́ ẹ kú iṣẹ́ ìní ẹ kú àtàárọ̀. Ọba Ọlọ́run adájú lórí wa pé etí gbọ́. Ẹ ṣe gan. Wọ́n á rí ìkànnì platform sí àbí nínú íńtánẹ́ẹ̀tì sí tí kábíyèsí. Ṣé mo pé kò sí gbà kò tí kábíyèsí fi ìṣẹ́jú kan fi Naomi lẹ̀? Naomi wà lọ́kàn kábíyèsí ní digbí. Tó bá kàn ti rí Naomi báyìí, kábíyèsí máa ń sit tight ni. Tó bá ti rí Naomi báyìí, ó máa sit tight. Ṣé rí gbogbo yọ̀bọ̀yọ̀bọ̀ tó ń ṣe? Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Ṣọ̀tún ṣòsì ni kábíyèsí má bàbí kan jẹ́. Òun lọ̀rọ̀ kábíyèsí wa. Ẹni tó jẹ́ pé very intelligent man. Òun ò fẹ́ kán blame òun. Torí òun ló fa gbogbo wọn wá sáàfin. Tí kábíyèsí ò bá mú wọn wá sáàfin, ṣé àwọn kẹ̀? Ṣé wọ́n máa force kábíyèsí? Ìbá pé kábíyèsí wọ́n like obìnrin. Wọ́n ṣe like obìnrin, wọ́n like àwọn ọmọ ìkókó, àwọn ọmọ kékeré. Kábíyèsí yẹn ti good jù. Kábíyèsí ò lè ṣe kí àwọn ọmọ yẹn kó má nífẹ̀ẹ́ àwọn ọmọ. Àwọn olórí, ṣé àwọn olórí náà ni mo ti ní mi ní pé wọ́n lórí tí wọ́n sọ pé àwọn èèyàn máa sọ pé ẹ má pè wọ́n lólórí kán kú báyìí kábíyèsí ni wọ́n o. Wọ́n máa ní ìmọ̀ íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́. Wọ́n máa ní àwọn àlè kábíyèsí. Torí kìí ṣe pé kábíyèsí dìídì gbójúgbóyà sọ pé mo fẹ́ lọ fẹ́ ìyàwó. Wọ́n á jẹ́ pé mo máa fẹ́ àwọn ìyàwó àlòkù náà. Kábíyèsí, gbogbo ìdí kábíyèsí ṣe camouflage ni. Gbogbo camouflage ni. Because kábíyèsí ti mọ̀ pé ó ti mọ̀ pé òun ní kókó báyìí. Àwọn àlè kábíyèsí. Tí èèyàn bá ti ẹ̀ lálẹ́, ó máa ní ìyàwó kan tó yanrantí gbà. Eléyìí ni ìyàwó tóun fẹ́ tọ́lọ́run fún òun tóun fẹ́ níṣu lọ́kà. Tó jẹ́ pé kò lè jábọ́ lọ́wọ́ òun. Ó ní gbogbo ète tí kábíyèsí pa ò. Kì í ṣe pé kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe. Torí ẹ̀, ó nífẹ̀ẹ́ Naomi ju kí ló dá òkè tó wáyé pé kì í ṣe bẹ́ẹ̀. Ṣé rí gbogbo àwọn tó wà bẹ́ẹ̀? Ó yìí ń dùn wọ́n pé ìyẹn pé kábíyèsí wá wò ṣoṣoṣoṣo ẹnìkan ló wá yọ́nú wọn tó lọ bá ṣe wedding. Wọ́n ní ìka tó bá tọ́ sí imú náà fi ń romú. Because Naomi ní ọ̀rọ̀ ìgbéyàwó téèyàn fẹ́ níṣu lọ́kà. Òun ló tọ́ sí. Ẹ wo gbogbo wọn ń sìn, kò sí ti kábíyèsí. Kábíyèsí lè tún mú lọ sórí ọ̀tà pé òun fẹ́ lọ ṣe. Báwo ni Naomi ṣe máa ṣe bí yan bí ọkà? So Naomi á wá sọ fún Naomi pé kí Naomi farabalẹ̀. Kò sí abiyamọ náà tó lè sọ pé kọ́mọ yẹn máa ṣí kúrò nílé ọkọ. Ó gbọ́dọ̀ máa ṣí kiri kúrò nílé ọkọ náà. So torí ẹ̀ ni èmi ò nífẹ̀ẹ́ sí. Kò sí bó ṣe lè jẹ́. Naomi ó ti di àràbà tí ò lè wó láéláé. Wọ́n bá tí kò lè wó. Wọ́n níbi tí wọ́n ní ilé làpótí ń jókòó dèdì. Kò sígbà tí Naomi bá bínú lọ á tún padà. Níbo ló ń bínú lọ? Ilé bàbá ẹni nílé bàbá ẹni. Ilé ọmọ ẹni nílé ọmọ ẹni. Kí ló dé tóbìnrin fi ń jìyà nílé ọkọ? Ṣebí nítorí ọmọ náà ni. Torí àwọn ọmọ yìí náà ni. Tẹ́nítẹ́ní wọ́n ní tàkísà. Wọ́n ní ìkáwó làásọ̀ pé tẹ́nítẹ́ní. Nǹkan tiẹ̀ ni nǹkan tiẹ̀. Kò sí bó ṣe lè jẹ́ wàá wá ní kíni wàá wá kúrò fún Mariam. Torí kíni ibẹ̀ yẹn ń ṣe ilé Mariam. Tí ibẹ̀ yẹn bá jẹ́ ilé Mariam tó dẹ̀ jẹ́ ilé àwọn ọmọ Mariam. Ṣé rí gbogbo counterfeit kọ́ máa ṣe secret and hide game yẹn? Ìyẹn gan ti fi hàn pé ibẹ̀ yẹn ò ṣe ibùgbé wọn. Ìwọ Naomi tó jẹ́ pé ibùgbé rẹ nìyẹn. Kò sí bó ṣe lè jẹ́. Wọ́n ní ó yá àwọn ọmọ tó bí wàá ṣe paternity fún kíákíá. Wọ́n ní téèyàn bá mú àgbò tó wá fún yàn ní àgbò ó máa ń jo òkun ẹ̀ lẹ̀ ni. Tó wá mọ̀ pé ó bímọ fún kábíyèsí. Kí ni tìyẹ láti máa bá kábíyèsí du àwọn ọmọ yẹn? Tó bá ipò dá ẹ lójú kọ̀ọ̀kan pé àwọn ọmọ yìí tí kábíyèsí ní í ṣe. Kí ló kàn ẹ́ pẹ̀lú pé kò bá kábíyèsí du ọmọ? Ìtumọ̀ pé ó ní skeleton in your cupboard. Ẹni kí kábíyèsí ẹ̀yin ni mo bímọ fún. Kábíyèsí ní fine.
ó dáa ẹ jẹ́ kí n lọ ṣe verification àwọn ọmọ yẹn ṣé àwọn pé kò bá Mariam jàǹpátá mọ́ kò bá Mariam jàǹpátá mọ́ oníkábíyèsí lónìí ẹni ẹlẹ́ni dè ní fine olúwa ṣeun ṣé àwọn pé a lè blame kábíyèsí mọ́ sí gbọ́ kábíyèsí ti fi gbogbo inú ẹ̀ àti ọ̀dọ̀fin àti òróró náà ó ti fi gba gbogbo nǹkan tí Naomi nǹkan tí Mariam tó sọ fún kábíyèsí fine ṣe bó lò bímọ ni ó dẹ̀ bí ìbejì kò ṣẹ̀ṣẹ̀ nù ẹ̀ ó dẹ̀ bí méjì kò ṣẹ̀ṣẹ̀ nù ẹ̀ àwọn kan ti bí ìbejì ṣíwájú àwọn kan ti bí ìbẹ̀ta ṣíwájú torí ẹ̀ ní ìpolongo ti Mariam yẹn ó máa láàrin gbogbo everybody a mọ̀ pé ju gbogbo ẹ̀ gbogbo íńtánẹ́ẹ̀tì tí gbogbo yín rí yẹn tó rí from ẹ mọ̀ pé náà yín sì la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Mariam owó tó ní ó ṣẹ̀ṣẹ̀ wá utilize kì í ṣe pé kó fi máa ṣògùn kì í ṣe pé kó fi máa kó fi máa pàbàṣà ó lóun lóyún fine ó dẹ̀ fi owó yẹn ó dẹ̀ fi polongo gbogbo àwọn ọmọ gbogbo íńtánẹ́ẹ̀tì ẹ wo gbogbo picture béjì àti ìtàn ṣe ní àti AI àbí kí náà máa ń pè tán gbọ́mọ sí kábíyèsí lọ́wọ́ tán gbọ́mọ sí Mariam lọ́wọ́ AI náà ni kò sí nǹkan tó ṣòro ṣe a gbọ́ pé àwọn ní Mariam ó yìí wà ní Canada àní fine nítorí pé àwọn ọmọ yẹn wọn ì tí ì tó láti gbé wọnú pléènì àdúrà tó láti gbé wọn pléènì wọn yìí máa ṣe pépà náà kí ṣe overnight gbogbo àwọn tó ń tẹ̀ ń gbọ́ nù íńtánẹ́ẹ̀tì pa àwọn kan ló wà ní Canada àwọn kan ló ti wà ní ààfin àwọn kan ló ti wà nínú kinní kan ló ti fi kinní kan àwa ni gbogbo wa bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká wá fi káàdì tó jẹ́ òtítọ́ mu kí là ń sọ tí ò ṣẹlẹ̀ rí àbí kí ni nǹkan tó ń ṣe téèyàn rí tí ò ṣẹlẹ̀ rí àti gbogbo àwọn tínú wọn dùn àtàwọn tó ń ṣe tínú wọn dùn ní òdì kejì tó ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀ ta ni ò mọ̀ pé kán fẹ́ ránṣẹ́ ẹnìkan wà tí èmi ò ní kínú anybody bá dùn wọ́n ní ká yọ̀ fún oníire káwa náà ní èrè òun ni gbogbo àwọn tó tú yẹyẹ tó tú yẹyẹ tó sọ pé Mariam àwọn bímọ ẹ jẹ́ ká bá ṣayọ̀yọ̀ fine wọ́n ní bíbélì sọ pé ká wà fún ìfẹ́ ara wa títí láéláé kí ìfẹ́ ara kó wà títí láéláé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti yọ̀ àti ṣe kínní àti bẹ́ẹ̀ tẹ̀ nǹkan tèmi ń fẹ́ in question ni pé kí ẹ jẹ́ kí Mariam tó wáyé pé lóòótọ́ tí kábíyèsí bá lọ́mọ yẹn fílẹ̀ náà fọmọ àwọn ọmọlẹ̀ kí kábíyèsí kó ṣe gbogbo nǹkan tó hùn bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀yin lẹ́ fúnra yín lọ́rọ̀ ẹ̀yin lẹ́ fún àwọn èèyàn lọ́rọ̀ sọ tí Mariam bá ṣe tán gbogbo ọmọlẹ̀ fún kábíyèsí kí wọ́n lọ ṣe nǹkan tó bá wùn kábíyèsí ló ní nǹkan tó bá wùn ó ní nǹkan ló máa ṣe ṣùgbọ́n tó bá fi àwọn ọmọ yẹn lẹ̀ fún kábíyèsí pé kábíyèsí àwọn ọmọ ẹni àti ẹ̀yin lẹ́mọ̀ ẹ lọ ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ lè mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ àti òdodo ni wọ́n sọ fún yín gbogbo èèyàn kò sẹ́ni tó máa tún sọ̀rọ̀ Ọlọ́run máa pa gbogbo everybody ó máa ní everybody máa mèṣẹ́ ọ̀nù ẹni kó sáré ó sáré ẹni kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ó ju tọwọ́ ẹ̀ lẹ̀ kílẹ̀ tó wá fẹ́ kí ó ń tọ̀ wọ́n tún ṣe olúwẹ̀ ti ṣe Ọlọ́run nìyẹn Mariam olórí Mariam ilé Naomi nìyẹn tó bá mọ̀ pé o fẹ́ tún ilé àwọn ọmọ ẹ̀ ṣe ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn kan gba orúkọ tó dáa nílé àwọn ọmọ yẹn lọ́dọ̀ kábíyèsí ẹ má lé Naomi ẹ má hu ìwà tí ọ̀nà máa mọ̀ ẹ gbogbo ẹ̀ náà ṣàkárá lẹ̀ ṣe ẹ bá sọ pé ẹ fẹ́ fi tàpó sí yín lẹ̀ kẹ́ lọ́ máa hùwà pa lápò kẹ́ tó sọ pé ẹ fẹ́ padà sí ìdí àpò sí yín gbogbo ẹ̀ máa yá dànù so it's better kó lúkálukú ṣọ́gbà ẹ̀ ní ààfin kó lúkálukú máa bá tiẹ̀ ṣe ní ààfin nǹkan tá a gbọ́ ni pé kábíyèsí ni kí Naomi mú àwọn ìránṣẹ́ Ọlọ́run wa kó wá sanctify ààfin gbogbo kọ́lọ́fín gbogbo àwọn òrìṣà gbogbo àwọn nǹkan kan tó ń dènà tó ń disturb kábíyèsí ṣàmọ̀ pé kábíyèsí ti fún Naomi ní go ahead pé kó mú àwọn pásítọ̀ kan wá sanctify gbogbo òrìṣà tó wà láàfin tí gbogbo yín lọ yan ààfin lọ́wọ́ lọ yan òrìṣà kẹbẹ̀rẹ̀ sí ní bọ̀ bí má ṣe yẹn kò ní ìdẹ because wọ́n sọ pé wọ́n ti pollute ààfin wọ́n ní kábíyèsí ní kán lọ sanctify ẹ̀ òun fún Naomi ní go ahead lọ sanctify pẹ̀lú àwọn ìránṣẹ́ lọ ó tán bókù
Ìyẹn lẹ fi mọ̀ pé èèyàn dáadáa ni kábíyèsí. Èèyàn jẹ́jẹ́ ni kábíyèsí. Ṣọ̀tún-ṣòsì ni má ba ibìkan jẹ́. Òun ni kábíyèsí. Èmi kúkú like ẹ̀. Èmi ká like kábíyèsí because it's too good. Tó máa wà ní tó á ń lọ sí ìkómọ oníkómọ lọ, ó máa bá wọn ṣe. Kò ní gbéraga, kò jọra ẹ̀ lójú. Ó wà free pẹ̀lú everybody. Bó jẹ́ ọmọ ìkókó ni, Ọlọ́run á dá kábíyèsí wa yẹn sí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí òun àtàwọn ọmọ ẹ̀. Ṣé rí dídùn inú ẹ̀ láti mú Mariam mọ́ra lórúkọ Jésù? Sátánì kò ní wọnú ayé àwọn méjèèjì. Queen Naomi àti kábíyèsí. Èṣù ní wọ àárín. Àárín yín yóò máa dùn sí. Wọ́n ò ní choice. Àwọn ọ̀tá yẹn àti Naomi kábíyèsí. Wọ́n ò ní choice. Wọ́n máa fara mọ́ náà ni. Wọ́n ní omi tútù ti rú ẹja tuntun ti wọ̀ mí. Ẹ ṣẹ̀yìn èèyàn mi. Ẹ má ṣe ká torí àwíjàre tí tán lọ tán lẹ́nu. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. A ní rí wàhálà o. Ọkàn Naomi á balẹ̀ o. Naomi yé sá kolobá kiri kò sí nǹkan tí èèyàn ẹlẹ́ran ara lè ṣe fún ẹ. Kọ́ máa ṣe ìṣó. Ìjìyà tí wọ́n náà ń bọ̀. Má sàmọ́ o. Jókòó sílé àwọn ọmọ ẹ̀ kó wá tọ́jú ilé àwọn ọmọ ẹ̀. Tọ́jú ibùjókòó àwọn ọmọ ẹ̀ ní ààfin. Àbọ̀ Ọlọ́run á dájú lórí ẹ̀ Naomi àtàwọn ọmọ. Àti gbogbo àyàn ọmọ Naomi. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àbọ̀ Ọlọ́run á dájú. Àárẹ̀ kú kọjá bọ́ sí ní Àbọ̀ Ọlọ́run á dájú. Jésù Olúwa wa, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ lè máa fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run á dájú. Jésù Olúwa wa. Àmín.